Aláròyé máa wí o. Nítorí ìjà àgbà láàrin Aláàfin àti Ọọ̀ni, èyí ni ohun tí àwọn aṣáájú Yorùbá fẹ́ ṣe. Nítorí ìjà àgbà tó ń lọ lọ́wọ́ láàrin Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọwọ́adé àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì, ẹgbẹ́ Ìlọsíwájú Yorùbá ti rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti fòpin sí àìfàgbàfẹ́nìkan tó wà láàrin àwọn ọba ńlá náà. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún, Alhaji Tajudeen Olùsì, ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2025 tá a wà yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìgbìmọ̀ àwọn ọba ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ní láti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ apẹ̀tùsááwọ̀ tí yóò fòpin sí ọ̀rọ̀ ìjà àgbà tó wà láàrin Ọọ̀ni pẹ̀lú Aláàfin àti irú àìgbọ́ra-ẹni-yé bẹ́ẹ̀ tó tún ṣeé ṣe kó tún wáyé láàrin àwọn ọba wa nílẹ̀ Yorùbá lọ́jọ́ iwájú. Wọ́n ní láti tètè gbé ìgbésẹ̀ yìí kó tó di wípé àwa Yorùbá fa aṣọ iyì ara wa yà lójú àwọn ẹ̀yà yòókù, kó tó tún di wípé àwọn ọba di ẹni yẹpẹrẹ lójú àwọn èèyàn lásán. Kì í tilẹ̀ ṣe irú àsìkò yìí ló yẹ ká máa ja irú ìjà báyìí, lásìkò tó jẹ́ wípé ọ̀kan nínú àwọn aṣáájú wa, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó tún jẹ́ ọmọ wa nílẹ̀ Yorùbá, iná ló wà nípò ààrẹ, tó jẹ́ wípé ohun tó yẹ ká máa lé báyìí ni bí ọmọ wa yìí yóò ṣe wọlé sáà kejì nínú ìdìbò tó ń bọ̀. Ó wá rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Ṣèyí Mákindé àti ẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè, láti tètè gbé ìgbésẹ̀ láti fòpin sí ìjà àgbà láàrin àwọn ọba náà kí ọ̀rọ̀ yìí tó bọ́ sórí. Tẹ́ ò bá gbàgbé, ìjà àgbà tó tún bẹ́ sílẹ̀ láàrin àwọn orí adé wọ̀nyí kò ṣẹ̀yìn oyè Ọ̀kanlọ́mọ Oòduà, èyí tí Ọọ̀ni Ògúnwùsì fi gbajúmọ̀ oníṣòwò ọmọ Ìbàdàn kan, Olóyè Dọ̀tun Sànúsì, ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ìlàjì, jẹ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 16 oṣù kẹjọ ọdún yìí. Ìgbésẹ̀ yìí ni Aláàfin Ọ̀wọ́adé rí gẹ́gẹ́ bí àfojúdi tàbí ìwà ọ̀yájú, ló bá pàṣẹ fún Ọọ̀ni láti fagilé oyè náà kó sì gba ìlẹ̀kẹ̀ oyè kúrò lọ́rùn ìjòyè tuntun rẹ̀ ní kíákíá. Nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ajé Monday ọjọ́ 18 oṣù yìí nípasẹ̀ alàgbà Bọ̀dé Dúrójayé tí í ṣe akọ̀wé ìròyìn rẹ̀, Aláàfin sọ wípé ọjọ́ méjì péré ni lòun fún Ọọ̀ni láti fi fagilé oyè tó fi ọkùnrin oníṣòwò náà jẹ. Bí bẹ́ẹ̀ kọ́, ó ti fọwọ́ pa idà òun lójú nìyẹn. Bẹ́ẹ̀ ẹni tó bá pe ṣoṣo ó di dandan kó rí ṣoṣo. Ṣùgbọ́n Ọọ̀ni Ògúnwùsì kò sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀wọ́adé. Nínú èsì tó fọ̀ lórí ẹ̀rọ ayélujára, akọ̀wé ìròyìn rẹ̀, Ọ̀gbẹ́ni Moses Ọláfáre, sọ wípé òun kò ní ọ̀rọ̀ kankan láti bá Aláàfin sọ, ṣùgbọ́n nípa gbèdéke ọjọ́ méjì péré tó fún òun láti yí ìgbésẹ̀ tí òun ti gbé lórí ọ̀rọ̀ oyè ìdánilọ́lá náà padà, ìhàlẹ̀ lásán ni. Bó bá wù ú kó yí gbèdéke náà padà, kó kúrò ní ọjọ́ méjì, kó sọ di wákàtí méjì, ohun tí òun yóò ṣe lòun ti ṣe yẹn, kò sì sí ẹni tó lè yí ìgbésẹ̀ náà padà. Ìtọ́kì ìbalẹ̀ kó tún padà sẹ́nu, èèwọ̀ òrìṣà. Ṣùgbọ́n gbogbo ọ̀nà ni àwọn ẹgbẹ́ Yorùbá yìí ń san láti jẹ́ kí ìjà náà parí pẹ̀lú bí wọ́n ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn gómìnà yìí.